بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run lọ́rọ̀ bá tí ó ṣe ìjókòó wa yìí ní ìrọ̀rùn fún abáyìí kí lọ́ba kí ó gbà lẹ́sìn fún wa kí Ọlọ́run sì ṣe àlékún àgbọ́yé wa ẹ̀yin olùgbọ́n alápọ̀nlé níbi fíkìrì màmúláàtì màlíyà tí a máa ṣe ní ọjọ́ òní ní tá a fẹ́ ṣe àdéhùn tá a ṣe ipa fẹ́ ṣe àlàyé mọ́ṣálà tàǹbàbù tẹ́tẹ́lẹ̀ ọ̀rọ̀ POS tá a sọ pé a fẹ́ ìsọ̀rọ̀ àlèkà pẹ̀lú bánà inshallah fún àdíjọ́ Tuesday inshallah bákan náà tó jẹ mọ́rọ̀ kíyàn bọ́rọ̀ credit inshallah àmọ́ ní sókè ọ̀rọ̀ tá a fẹ́ mẹ́nu bá lónìí inshallah ó náà ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ ọmọ wọ́pọ̀ pé àwọn tí èèyàn máa ra ọjà lọ́wọ́ wọn tí èèyàn bá lọ ra ọjà lọ́wọ́ wọn wọ́n sọ wípé tí èèyàn bá tí ì gba ọjà wọn bóyá èèyàn ti fún wọn lówó tọ́ka kó pé kéèyàn lọ máa kó ọjà wọn tàbí èèyàn ti ń kó ọjà díẹ̀ díẹ̀ kò tí ì kó tán ní páìsì ọjà wọn wá lọ sókè ní tí a máa sábà ṣe lọ́pọ̀ ò ní kí wọ́n sọ wípé páìsì ọjà ti yí padà o torí bẹ́ẹ̀ ìtẹ́ tí ìkó ẹ fi kún owó rẹ̀ o tí ó fi bá price tuntun mu eléyìí máa ṣẹlẹ̀ lọ́nà tí wọ́n máa ta símẹ́ǹtì àbí máa ta àbẹ́stọ̀ páànù bàbá ń lọ wọ́n máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wípé lókùnmọ̀ tó fi ń jẹ́ wípé ẹni tó ra nǹkan ò tí ì kó ọjà rẹ̀ àbí ò tí ì kó tán wọ́n sọ fún wípé in tí wọ́n ṣẹlẹ̀ ní ìsinmi pé owó nǹkan ti lò òkè sí torí bẹ́ẹ̀ ńkọ́ àwọn ò ní fún aláyè láti kó àwọn ọjà yìí àfi tí wọ́n tó fi owó báyìí kàn ọ̀rọ̀ yìí a ti mẹ́nu bà rí ṣùgbọ́n nígbà tí ìbéèrè tó ń wá lórí ẹ̀ á tàn lékún àlàyé mẹ́ inshallah téèyàn bá ti ra ọjà ìkọ́ná tí ń jẹ́ kéèyàn ra ọjà ó ní pé kí rírà títà kó parí láàrin ẹni tó fẹ́ tà ẹni tó fẹ́ rà kárí tí wọ́n ń pè ní al-ijab wal-qabul al-ijab wal-qabul ní pé mo ta ọjà yìí fún ọ ẹni tó rà náà sọ pé mo ti ra ọjà yìí wọ́n lè fẹnu wí wọ́n sì lè mọ́ fẹnu wí tó yẹ pé ní tí wọ́n ń ṣe náà wọ́n ó fi ní ó tọ́ka sí fún àti ẹ̀bá ńnà tí a ń ná tó di pẹ́rà náà kò sí yọnu sí ìgbà owó ní tí ó sì ẹni tó fẹ́ tajà ti yọnu sí pé halas mo ti tà fún ọ tí wọ́n bá ti rí àmì lọ́dọ̀ ara wọn wípé ẹni tó tajà ó ti tà ẹni ó rajà ó ti rà ó ti parí kódà kí wọ́n ti gbé ọjà yìí kúò tó bá ti kúò ní oúnjẹ ní ọ̀rọ̀ pé téèyàn bá rà kó gbé kúò tí wọ́n bá tí ìdípò mú kó ń bẹ̀ kò bọ́ tí ìsìn kan lórí rẹ̀ bí ráìsì ní ìsìn báyìí bí àgbàdo ẹ̀wà bẹ́ẹ̀ lọ àwọn ilé ìdájọ́ pé mọ́ra mọ́ta kò tí ì pé títí èyàn ò fi gbé oúnjẹ kúò lọ́dọ̀ ẹni tí èèyàn ti rà á tó bá ti kúrò lẹ́yìn ọmọ ìyá mi tó jẹ́ pé bí àwọn nǹkan yòókù bí ìlú wà níbi ọ̀rá símẹ́ǹtì ni ọ̀rá páànù ni ọ̀rá àbẹ́stọ̀ ọ̀rá táìsì gbogbo tí èèyàn máa rà pàtàkùn tó ti kúrò ní àwọn nǹkan oúnjẹ tá a sọ lọ́hùn bí èèyàn ò tí ì gbà á tó ti jẹ́ pé ó ti rà á wọ́n ti jọ parí agreement láàárín ara wọn kọ̀ọ̀kan tí ì lọ kó ni ó ti parí ó ti parí ó ń tàn ti rà á nínú àbòsí òun ni kọjá wípé ní yíò wà dé wọ́n á sọ pé àwọn lẹ́yìn tó ti ń tẹ̀tí ẹ̀sánwó rẹ̀ owó ètò price ti ga sí àbòsí ni ó ẹni ó ta ọjà gbọ́dọ̀ tó béèrè àlékún owó mọ́ mọ̀tẹ́ ti fẹ́nu kò pé 8,000 ní àjọ àgbàfẹ́ rà ó ẹbá ni mú 20 iye báyìí ó sì ti yẹ ti jọ fẹ́nu kò sí kódà ẹmọ ìyá mi kọ́mọ̀ tí ì fún èèyàn lówó tẹ́ ẹ bá ti jọ tà fúnra yín ó ti parí pé mo ti tà fún ọ mo ti rà á
wọ́n tẹ̀ tá ti ń kó lọ ọ̀kà tí kò tán àgbà aláì expense tẹ́ tààrà ní 8,000 ó ti lò òkè sí o ó di 10,000 wọ́n yà fi 2,000 kún ilé òun kò dá o lẹ́tọ̀ọ́ sáti béèrè àlékún owó pàápàá nínú ìjẹdúkẹ́ ọmọ nìkejì lọ́dà ìtọ́ oníkéèyàn máa béèrè owó àlékún owó lórí ọjà tí èèyàn ti parí price ẹ̀ tẹ́ ti rà tẹ́ ti tà fúnra yín àmọ́ ọ̀kan tí ìlọ kó ni náà bù sí ni o ẹ bá sì ń gbarú owó bẹ́ẹ̀ haramu ní ń gbà sí ọwọ́ o ẹ mọ̀ yá mi tówó bá lékún kìí ṣe pé wàhálà ní kówó lékún tí owó ọjà bá lékún nínú ìlú kò burú kẹ́yìn tí bá ń ta ọjà náà fi kún owó ọjà rẹ̀ lápèjúwe ó ra símẹ́ǹtì sí inú ilé nígbà tí wọ́n ń tà ní 5,000 ní bá ní pé símẹ́ǹtì tí wọ́n wọn ò sí ìta ti stọ̀ rẹ̀ tán pé símẹ́ǹtì ti di 8,000 ní ìsìn ó sì ṣe pé ibi tí ń tà náà nù kò sí ọ̀dà tó tàn bá lè tà ní iye tí ọ̀rà tó bá lè tà bí ọ̀dà ni kìí sọ̀rọ̀ yẹn fún o tó sì tà ní tí ọba in ti ń lọ mú tó pé láti 5,000 ó ti fò sí 8,000 mẹ́tí ń tà fáwọn èèyàn nù kò sí tó burú bí kí èèyàn náà tà bẹ́ẹ̀ tó jẹ́ pé ètò rẹ̀ ọkárí ó lè tà bẹ́ẹ̀ wọ́n tó bá tà ní tí ò tó ilé ìwọ̀n náà ọ̀rọ̀ tí àlùbọ̀ sàṣán tó sọ fún wa náà rẹ̀ pé rahimallahu rajulan samhan idha ba'a wa idha ishtara wa idha iqtada àlùbọ̀ sàṣán kọ́ pé ká máa jẹ́ tí ó máa ṣàánú ara wa ká máa fi ara ní ara wa tá a bá fẹ́ tà ká máa ṣàánú ara wa a fẹ́ rà ká máa ṣàánú ẹni tá a fẹ́ rà nǹkan ó fẹ́ tà nǹkan fún wa kódà tá a fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ẹnìkan bóyá ẹnìkan ra nǹkan ọjà gbèsè àbí bàbá ń lọ ká fi ẹ̀rọ wẹ̀lẹ̀ gba ẹ̀tọ́ wa tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ àbí sọ pé ẹ bá ń ṣe orí ilé nǹkan o ọlọ́wà sọ́ta ara yóò mọ̀ kẹ́ ìró ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìwà rí pé iṣẹ́ ń ta nǹkan yìí ní kò sí tó burú ń bi kéèyàn kí price ò yí padà láti máa tà ní tó tọ́ ga ṣùgbọ́n o owó tọ́ ga yìí kò bá tẹni tó jẹ́ pé o ti tà fún tẹ́lẹ̀ wí o tí ò tí wà kó ọjà rẹ̀ ẹni tó tà fún 5,000 tó jẹ́ pé kọ́kọ́ wà kó lásán ni inú tí ọ̀lẹ́tọ̀ ní kọ́ sọ fún pé owó yóò sọ 8,000 yóò fi 3,000 kó ọ̀kan ilé nǹkan dá o ní àbùsí lọ́wọ́ o ẹmọ ìyá mi bó ti jẹ́ wípé kò lẹ́tọ̀ fẹ́yìn tó lọ ra ọjà kó sọ wípé àṣẹ àríjì tó ṣẹlẹ̀ ní ìsinmi pé ọjà yìí ẹnìyàn tó àjọ tí mo ti rà lọ́wọ́ yín yìí tí mo sì ń kó ń bẹ̀ yìí tí kò tẹ́ yìí àwọn ní pé 5,000 ní àjọ ẹ̀bí 8,000 àjọ ní ìfẹnukò sí ní ń tà fún mi àmọ́ ní ìsìn lọ́jà ó ti padà di 5,000 ní ìsìn báyìí lọ́jà nígbàtí ti parí agreement sí ọ gbọ́dọ̀ béèrè wípé ọkọ̀ wá dákẹ́ ní padà fọ 3,000 tí ọba wọlé lórí kọ̀ọ̀kan kọ́dà padà fọ ọkọ̀ bójúmú torí pé ní tẹ́ parí agreement àkọlé lórí o ní pé 80,000 ní 80,000 lọ́rà bó ti jẹ́ pé ò bójúmu láti jẹ́ wípé tó bá lékún yóò yí price ọjà tó ti tà fún ọ tó ti lọ kó àbó tí kò tán kò bójúmu kó yí padà fún ọ bẹ́ẹ̀ náà ni kò bójúmu kí wọn náà béèrè fún ètò jẹ́ tó dínkù nígbà tí price ọgbọ́ pé price tó ẹjọ́ rà ó ti wálẹ̀ wọ́n ní pé dákun jọ ètò owó tó léwu dá padà fún mi torí pé ó ti wálẹ̀ ní ọjà èyí kò dá nínú ṣẹ̀ríà Islam lẹ́tọ̀ sílé ilé náà lẹ́tọ̀ sílé náà so yẹn tẹ́ ẹ bá jọ ní ìfẹnukò sí ó ní ẹ́ẹ̀dòrè lórí ẹnìkan lẹ́tọ̀ sí láti máa sọ pé owó ọjà ti yí padà nílùú kọ́ wá sọ pé wọ́n yí owó tó tẹ́ẹ̀tì jọ parí kwápọ̀ ó yí padà cement tẹ́ẹ̀jọ́ sọ pé ẹ̀rà yí báyìí àmọ́ ní pàpọ̀ ẹ̀ ti ga lọ́jà láti pé lákan wá ó fi lé báyìí kún kọ̀dá ó tọ́ bá gbẹ́rọ ìwọlọ́gbà tó ẹ̀ ti parí agreement ilé ó ti parí bẹ́ẹ̀ náà ni tẹ́ẹ̀tì jọ parí tó pé owó ìwá wálẹ̀ lẹ́ẹ̀kan náà a pé adẹ́kọ̀ọ́ ìjọ wá owó kí ti wálẹ̀ gbọ́dọ̀ dákẹ́ báyìí padà fún mi ó ń kọ̀lá nínú ìṣẹ̀lẹ̀ Islam ẹni tó lè fa kí ẹni tẹ́yìn lè ṣe lábàlá yẹ́ ọmọ ìyá mi tàbí pé ọjà kan bẹ tó wọ́n fẹ́ rà mọ́ àbí wọ́n fẹ́ tà mọ́ lẹ́yìn àǹfààní alẹ́ kọ́ọ̀là nù ìkọ́ọ̀là
kí ló gbára ìkọ́lá ẹ̀mọ́ yá mi ó náà ní kí fásitì bẹ́ẹ̀ ní tẹ́ ẹ ti jọ tà láàárá yín tẹ́ ẹ ti jọ pé mọ́ta mọ́ra kẹ́nìkan pé òun ọ̀rà mọ́ àbó òun ọ̀tà mọ́ eléhùn lẹ́yìn tí wọ́n ṣe a sì mọ̀ pé lẹ́yìn ní ìsáyẹ̀ ní ìsìn tó bá gbà ní torí pé ẹ ti parí ẹ ti túká tó bá gbà pé ìfẹ́ ọjà yìí tẹ́lẹ̀ bá ń gbà padà ó ní báyìí eléyìí ò sí tó burú ń bẹ̀ tó jẹ́ pé ọba gbà á lọ́wọ́ èèyàn tí ọba gbà á kò lẹ́sẹ̀ o tó bá gbà á yóò gbà ládàá pé yóò gbà tí yóò bẹ̀ tí wà nínú ọ̀rọ̀ tọ́wọ́ pé mani àkọ́ọ́lá musliman àkọ́ọ́lá lọ́wọ́ àfẹ́rọ́ta ẹni tó bá ṣàánú mùsùlùmí kan tí ó ti ta nǹkan fún èèyàn àbó ti ra nǹkan lọ́wọ́ èèyàn tó wá ní pé òun ọ̀tá máa bó òun ọ̀rà mọ́ tí wọ́n sì jọ gbọ́ra wọn yé tí wọ́n dá tí ó ń bẹ lọ́dún kálukú padà fún àrùn kíkọ́ kìí sí ọ̀ràn yẹn fún àwọn kan fi ṣàánú ẹ̀ lásán ni wọ́n ní pọ́lọ́wọ́ bọ́sùn tààlà yóò bá ṣe àmọ̀kúrò ibi ó ti fẹsẹ̀ kọ́ níjà kìámà ìwúlẹ̀ ó dá tí ẹ̀ bá lè jẹ́ pé ó wá lè ṣe àmọ́ tí ọ̀bá lè ṣe kìí ṣe ẹ̀ṣẹ̀ kò dẹ́ṣẹ̀ o ẹni tá yọ àti rajà kan lọ́wọ́ rẹ̀ tá ní pé dàkúnjọ bá ń gba ọjà padà yìí mọ̀ pé èdè bùkátà sí mọ́ tó lóun ọgbà kò dẹ́ṣẹ̀ o tó bá gbà ọ̀dà alásán ni o ilé ìjẹsùn kí n ta fẹ́ sọ̀rọ̀ ní insha Allah kí ọlọ́wà tí ó ṣe àlékún àgbóyé wa Allahumma salli ala Muhammad wa sallim.